ẹ̀yin tèmi ṣe wà. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Mo fẹ́ play fídíò kan, so mo fẹ́ kẹ́ everybody kẹ́ ti dé kẹ́ jẹ́ kí a jọ dá sí ọ̀rọ̀ tí a fẹ́ sáré sọ. It's going to be a very short video. It's going to be about 20 minutes or 25 minutes, and that is why I want you to share that we can start. My beautiful friend, Auntie Omotayo Ogbonola, how are you? How are you today? Iyabo says, how are you? Mommy Olayinka Ṣàlàáfíà lẹ́wà, Mommy Olúkẹ́mi Ọdẹ́rìndé ṣẹ́wà. Please, let's share this video. Please, this broadcast anyway. Let's share it. Enter wà lórí YouTube Ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà. Ẹ bá mi tag Alhaja Kaola, please. If you know her page, tag her right now. Mommy Funke Kolawole, God bless you. Please let me to tag Alhaja Kaola. Tẹ́ bá mọ page wọn. Sister Funke, ẹ bá mi tag Alhaja Kaola. If you know our page, ẹ bá mi tag ẹ. Àwọn Muslim pages tẹ́ bá mọ̀, ẹ tag wọn. Abdulrauf Abdulgani Ṣẹ́wà Ṣàlàáfíà lẹ́wà ẹ káàárọ̀. Mommy Bukola Gbadebo ẹ káàárọ̀ mà. So Abdulrauf Abdulgani ẹ jọ̀ọ́ bá mi tag àwọn Muslim pages. Mo fẹ́ kí wọ́n gbọ́rọ̀ àwọn àfà. Odele Oladimeji, ṣé mo pronounce ṣá? Princess Omoyeni Akoke. Ascend Baba. Ajayi Busoye Michael. Awoshijibola. Ẹ bá mi tag. It's going to be a very short one. A very quick one. Because I'm going to work. So, but we need to talk about it. Tó bá ti pé ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ṣé mo máa dókè pé 200 buy, because we have to be fast about it. I want you to share. Ẹ jẹ́ ká máa fi àsìkò ká máa kí ẹ̀yin èèyàn wa lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà, lónílé àti lálejò pé a kú Jímọ̀ òní. Mo gbà ládùúrà pé Jímọ̀ òní yẹn Ọlọ́run ọba ò ní ṣe ní àṣemọ fún gbogbo wa. Jímọ̀ tó dùn tó ní mẹ́ńtọ̀ nínú tí gbọngbọn kan sí. Irú ẹ̀ lámarin láṣẹ Ọlọ́run Elédùmarè. Mo bẹ̀ wá nítorí ìtọ́lọ́run. Wípé pápá jùlọ ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà, mo gbà ládùúrà pé Ọlọ́run ó fún wọn ní ẹ̀mí sùúrù. Tó jẹ́ pé a fi lè ní ẹ̀mí ìfaradà pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, kò ní gàjára lọ. Ọlọ́run Elédùmarè á bá wa rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, oníṣòwò, lágbára Ọlọ́run ẹ ò ní kábàámọ̀, ẹ mọ̀ tàtàdìrì, ẹ ò ríṣẹ́ gbà, ẹ ní ṣiṣẹ́ ṣe o, ẹ ní ṣiṣẹ́ gbà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba, ọkọ ọba, àdá ọba, kò mà ní ṣe ayín lẹ́sẹ̀ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń wáṣẹ́, tẹ́ ti jáde, tẹ́ ti graduate, Ọlọ́run bá mi á bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún yín. Láṣẹ Ọlọ́run Elédùmarè, gbogbo àlà máa ra jíjẹun, a ò ní ṣerú ẹgbẹ́, a ò ní ẹwò. Yorùbá ń sọ pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní, Ọlọ́run á jẹ́ kó kárí gbogbo wa lè ní, bẹ́ẹ̀ ló máa rí, ẹnìkan ò ní ṣerú ẹnìkan. Mo fẹ́ mi ì tí ì rí Alhaja Sister Khadija Torítókẹ́, mi ò tí ì rí kẹ́ máa bá mi tag àwọn Muslims pages yẹn. Àwọn Muslim pages yẹn pọ̀, mi ò tí ì rí kankan o. Dáwà, ṣé Dáwà lórúkọ bùrọ̀dá yẹn jẹ́? Ẹ táàgì page ẹ táàgì bàbá ọ̀nà òdodo, ẹ táàgì Saheed Shittu, ẹ táàgì Alhaja Kaola, ẹ táàgì gbogbo àwọn Muslim kìíní ẹ bá mi táàgì. Mọ̀mí Abọ́sẹ̀dé Táíwò, God bless you. Nígbà tí mo kẹ́yìn wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìkànnì, mo lè mi ìyá alájẹ yín náà rèé, mo ń gbọ́dọ̀ bá bọ̀ ọ̀rọ̀, mo lè mi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tèmi. Ṣé rí ẹni ọ̀rọ̀ mi bá tabà lónìí, ẹ bá sọ fónítàn kó má fi ṣe bínú, ṣùgbọ́n kó lọ rẹ̀ ìtúnbẹ̀ ṣe ni. Lákọ̀ọ́kọ́ mo kọ́ dúpẹ́ lọ gbogbo yín fún àtìlẹyìn yín ní gbogbo ìgbà. Pápá jùlọ lórí ètò tá a ṣe lánàá, gbogbo ẹ̀yin abíọmọ, gbogbo bẹ́ẹ̀ ṣe ti ń pè, tẹ́ ti ń gba àdúrà, àtẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ ráyè pè wọlé, ẹ̀yin tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀, àtẹ̀yin tí ẹ ti send message tí mi ò tiẹ̀ tí ráyè kà tàbí tí mo ráyè bá yín sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ gbogbo yín. Ẹ kú àdúrótì, ìbùkún, ẹ kú ìfọmọnìyàn ṣe. Mo gbà ládùúrà pé àwọn obìnrin Ọlọ́run bá ṣàánú fún wa, ò ní ṣí léyà. Tá bá wá rúbìnrin kan tó ti wà nínú ìgbèkùnlé ọkọ, tó ti dàbí pé Olúwa kí ló dé, báwo ni mo ṣe ìrìn àjò mi ṣe wá rí báyìí, mo bẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ òní, Ọlọ́run á bá mi la ọ̀nà ayọ̀ fún yín. Á kọ́ yín mọ̀ ẹ́ ṣe ìgbésẹ̀ tẹ́ gbé tí ọ̀nà yín á fi là, táyé á fi rójú fún yín, tá dẹrùn fún yín. Ọlọ́run bá mi á la ojú yín, á jẹ́ kẹ́ ẹ rí. Ṣé ẹ understand? Ọlọ́run bá ma bóyá wà ló máa adjust ní o, bóyá Ọlọ́run máa sọ pé tọ̀ bẹ́ẹ̀ ṣe forí tì rè, Ọlọ́run á bá yín sọ̀rọ̀. Tàbí Ọlọ́run máa sọ pé ní láti tẹ̀síwájú, Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹlòmíì bá ṣe testimony ẹ̀ báyìí, ojú ìtì ìbùkún là kọjá lọ. Ẹ tún sọ pé Olúwa ṣe lé ayé ló wà.
àìmọye ọkọ àìmọye àwọn tó ti pè tọkọ ti parọ́mọ́ lóríṣiríṣi àwọn èèyàn ti pè from experience ẹ wò ó àwọn kan ní mi ò pè kọ́ àwọn lánàá ẹ má bínú I'm so sorry Adéolú Patrick ọkọ ẹ má bínú ẹjọ́ torí tọ́lọ́ Ezekiel Ọládèjì how are you ṣẹ́rí gbogbo àwọn tí ẹ̀yin tí mi ò tí ì ráyè bá sọ̀rọ̀ you can still send me a message send text mo ń read mo máa kà at my own leisure time I do read text messages mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan lórúkọ Jésù ìbànújẹ́ ò ní kángun sí ọ̀dẹ̀ wa lọ́jọ́ tòní mo rí fídíò kan tí ó kàn mí lára mo rí tí ẹ jẹ́ ká jọ fi ti ayọ̀ gbọ́ fídíò yìí kẹjẹ́ ká wá analyze lọ́rọ̀ púpọ̀ ká máa sọ lórí fídíò yìí ṣé ẹ mọ̀ pé fídíò yìí ò ju bí 1 minute 54 seconds lọ fídíò yìí ni ìyá ọkọ Alájà Kaola ìyá ọkọ Alájà Kaola òun ló ṣe fídíò yẹn màmá tẹ́ ẹ rí òun ló ṣe fídíò yẹn mo mọ̀ pé màmá tó ṣe èmi mọ̀ pé àwọn fámìlì màmá náà àbáwọn ọmọ màmá tó kù ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tó bá mú kí ìyá yín ṣerú fídíò yìí ìyá yín ti fẹ́ gbẹnu sí máìkì ni ìyá yín fẹ́ káyé mọ̀ òun ni ló ṣe ṣerú fídíò yẹn ló ṣe sọ̀rọ̀ táwọn kan tan kámẹ́rà sí màmá á wá sọ̀rọ̀ lé lórí. Masali Kaoribaya Kasaidaya Gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tóun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa lòun máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà
àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. A sọ ilé lórí torí èmi ò mọ ohun tá à ń fà, èmi ò mọ irú géèmù wèrè tẹ́ ẹ̀ ń gbá lórí social media, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀tẹ̀ tó pera yín ní mùsùlùmí òdodo lẹ pera yín. Ẹ bóyá kẹ́ yọ òdodo yẹn kúrò ń bẹ̀ torí kò yé wa mọ́ nírú ìwà gan tẹ́yìn gan wù síra yín. Ẹ wò ìyá iná bí ìyá ṣe borí. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ tó jáde lẹ́nu màmá tó borí. Torí ẹ̀ tó bá ń pè wọ́n máa sọ pé ẹ̀rí àwọn aborí mọ́ bò wá. Ẹ jọ torí ìtọ́lọ́run, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu àgbàlagbà. Ẹ wojú orí màmá yìí àti àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu. Ẹ jẹ́ ká wá gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, ká wá ní ọ̀nà náà pé kí ló fà á, kí ló ṣẹlẹ̀, ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀, ṣé ìyá yẹn ṣó wíire. Ó ṣeé ṣe kẹ́yìn kan ti rí, torí ẹ̀ mo ní kẹ́ bá mi tag àwọn Muslim pages, ẹ bá mi tag wọn, àwọn lọ̀rọ̀ kàn, gbogbo àwọn àfa, ẹ bá mi tag Alhaji Akeugba Gold, gbogbo àwọn Muslim tó ń sọ̀rọ̀ yẹn, ìkan wà ṣe dá wà ní ọ̀rẹ́ mi yẹn tí mo máa ń wo show ẹ̀ náà, ẹ bá mi tag gbogbo wọn pátápátá. Ẹ tag gbogbo wọn pátápátá. Alhaji ọ̀kan lọ́mọ, gbogbo àwọn tó wà lórí social media, ẹ mọ̀ wọ́n, ọ̀nà òdodo, ṣé ẹ ti ní orí kankan tẹ́ ẹ tag bẹ́ẹ̀ yẹn o. Ẹ jẹ́ ká jọ play video yẹn, mi ò ní padà play video yẹn lẹ́ẹ̀mejì. Ẹ̀yin tẹ́ wà ní orí YouTube, ẹ ṣé mo dúpẹ́, thank you so much for watching. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, ẹ ṣé, you are welcome. Ẹ jẹ́ ká jọ gbọ́ video tí màmá yẹn ṣe síta. Ẹ jẹ́ hàn Bluetooth mi ká lè gbọ́ dáadáa. Bluetooth connected. Oya. Wọ́n ló yá kí ìyá sọ̀rọ̀. Kaula. Ìyá Ismail ló ń bẹ sọ̀rọ̀ o. Ó ti dá lérú, ó ti dọ̀nà rú o. Ìjọ tá wá sí ibi ìyàwó ọjọ́ kẹta tá a fẹ́. Wọ́n máa ṣí, wọ́n ní bó ṣe ń gbọmọ lọ́mọ nìyẹn o. Ọmọ lọ́mọ máa pọ ẹ̀jẹ̀. Mo gbọ́ gbogbo ọ̀rọ̀ etí mi kún. Ó lákò gbogbo àwọn ọkùnrin. Mi ò fẹ́ níyàwó. Máa lọ ẹ o. Ó gbọ́kọ̀ àbúrò ẹ. Ó di wàhálà wá fáwọn àbúrò ẹ ṣépè. Ìyá Ismail ló ń sọ̀rọ̀. Ó ti bá gbogbo ìlú Ìbàdàn jẹ́. Àwọn èrò Amẹ́ríkà ló ń toro mọ́. Fọ́mọ mi lọ́rùn sílẹ̀. Fọ́mọ mi lọ́rùn sílẹ̀. Mo bẹ̀rẹ̀ sí máa lọ́jọ́ ẹ lójoojúmọ́ lórí social media ni o. Dalérú. Ó ti da ẹ̀rí èmi àtọmọ mi rú. Ó ti da ẹ̀rí ìyàwó àtọkọ rú. Ó ti da ẹ̀rí ìyá Mọ̀dínà pẹ̀lú ọkọ ẹ̀ ó ti dàrú. Ó ti da ẹ̀rí àwọn àbúrò ó ti dàrú. Wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Gbogbo ayé ẹgbà mi lọ́wọ́ Kaula o. Ó lè ọ̀dọ́ kan o. Ẹgbà mi lọ́wọ́ ẹ̀. Ní ọ̀rọ̀ wọn jẹun o. Ismaila ọ̀la. Ọgbà security tó ń ṣọ́ ẹ lé. Ó ti lọ dáràn ní gbogbo òjò ní kó máa ṣe lọ́ọ̀yà fún ẹ. Gbogbo ibi tó bá lọ máa ṣàgbákò wàhálà ẹjọ́. Ó máa ṣe sígbẹ̀yìn ayé ẹni o. Mo bímọ tèmi o. Àwọn ọmọ mi ò gbẹrù lọ orí ọkùnrin ọlọ́kùnrin. Kaula padà lẹ́yìn ọmọ mi o. Kaula padà lẹ́yìn Ismaila. Kaula olè. Ọ̀dọ́ kan lóbò òṣì. Ọ̀dọ́ kan lóbò òṣì. Màmá. Àkọ́kọ́ mo bẹ̀rẹ̀ sí ṣèwádìí ẹ̀dá kù kí ló dé. Àwọn kan sọ wípé Alhaji Kaula àwọn ló lọ kí bàbá wa Akadip. Ṣèbá Akadip náà ni. Adépọ̀jù. Wọ́n sọ wípé bàbá Adépọ̀jù wọ́n ní bàbá wọn kú. Wọ́n ní Alhaji Kaula ó lọ kí Akadip sí pé ẹ pẹ̀lẹ́ o, ẹ kú àtẹ̀mọ́ra o, ẹ kú àsẹ̀yìndé bàbá o. Ní àwọn gúrùpù kan wá sọ pé ṣó yẹ kó lọ. Tá ń bá Akadip fa wàhálà. Tá ń bá Akadip jà.
ẹ wá rí géèmù burúkú tó wá lọ gbà yìí ṣe rí pé bí ìyá yẹn ṣe ń sọ̀rọ̀ ẹnìkan wà ńbẹ̀ tó ń ti ọ̀rọ̀ bọ̀ ìyá yẹn lẹ́nu wọ́n ní òun kọ́ wọ́n ní kinní kan màmá ẹ mọ̀ pé wọ́n gbá géèmù yẹn ni bóyá wọ́n ti fún màmá lówó kan irú géèmù yẹn náà ni wọ́n gbá fún ìyá Muyideen tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé jẹ́ ká máa rán ra wa létí pẹ̀lú 250,000 naira owó àbòsí oníyá yẹn fi ń tẹ̀lé Muyideen ṣoṣo tí ò fi ní ẹnu ọ̀rọ̀ láti bá ọmọ wípé báyìí ni kò ṣe ṣe òní kọ́ ló yẹ kí ìyá rò ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ ló yẹ kí ìyá rò òun lẹ ti rí yìí o wọ́n ti tún lọ gbá géèmù lọ́dọ̀ ìyá ọkọ Alhaja Kaola ìyá Alhaja Kaola ò kì í ṣe fans ni o ṣùgbọ́n tá a bá rí òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ màmá yìí ò lójú tì rárá èmi ò ti tọrọ rú ìyá yìí lọ́dọ̀ Ọlọ́run ìyá tó sọ̀rọ̀ yìí lójú ìyá yìí ó rò bóun fi Alhaja Kaola wá ṣẹ̀sìn lórí social media ni màmá ẹ ń fi ara yín ṣe ẹ̀sìn àti ọmọ yín Ismaila lẹ fi ń ṣẹ̀sìn ọ̀rọ̀ ọmọ yín lẹ gbé wá sórí social media ẹ fi pé ọ̀rọ̀ ìyàwó ẹ lẹ gbé wá wallahi màmá ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá ẹ sì ń dojú tì wá èyí tó yẹ ká pàdé níta ká máa ní girama ọ̀nà àjẹkẹ́pẹ́ fún ẹ̀rọ àmà ẹ̀ wá ń sọ̀rọ̀ àwọn yẹn wọ́n lé ohun tó lẹ́nu yín àwọn ọmọ yín tó jóbìnrin ẹ̀yin lẹ́yìn bá wọn ṣiṣẹ́ olóbìnrin lé ní ọkọ wọn ni Alhaja Kaola dí ẹ̀yin lọ́wọ́ ní ọkọ tí yín pé kẹ́yìn mọ́ mú kó ni iṣẹ́ olóbìnrin lé ní ọkùnrin tó bá fẹ́ tíyàwó ẹ̀ náà tó bá dẹ̀ faramọ́ láàrin ara wọn ni kò kọ̀ yín mọ́mọ́ irú yìí ìyá ọkọ yìí ni wọ́n máa sọ pé kẹ́ ẹ mọ́ yẹ̀bá tí aya bá ti mojú ọkọ tán Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní kálárìnà kẹ́ ẹ yẹ̀bá ṣó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó ni ìyàwó tẹ́ ẹ ti lọ tọrọ ẹ̀ nítorí pé àwọn kan wà rò wípé wọ́n fẹ́ gbá géèmù fún Alhaja Kaola wọ́n wá lọ bá ìyá yẹn wọ́n wá tọ kámẹ́rà sí lójú wọ́n wá ń ti ọ̀rọ̀ bọ̀yá lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n ń pọ̀ sẹ́nu ìyá nìyá wa ń sọ jáde màmá ó kù díẹ̀ káàtó tẹ́ bàárẹ̀ èèyàn sọ fún yín ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín yẹn kò yẹ ní lẹ́nu àgbàlagbà tó wà responsible màmá ọ̀rọ̀ tó jáde lẹ́nu yẹn kò yẹ lẹ́nu àgbàlagbà tó wà responsible obìnrin àbí ká sọ pé ìyá ó yẹ kẹ́ mọ̀ pé ẹ ti dojú ti àwọn ọmọ yín ẹ ti dojú ti àwọn ọmọ yín ẹ̀yin kọ́ lẹ máa kọ́ ìyàwó ọmọ àbí ọmọ yín bóun àti ìyàwó ẹ̀ ṣe máa jọ ṣe nígbà tó bá wà nínú yẹ̀wù nínú kọ̀rọ̀ privacy ni wọ́n ń pè màmá ẹ má intrude síbẹ̀ kó kàn yín mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ yín pé kò sẹ́ni tí ò ní past ẹ̀ àwọn ọmọ yín náà tó jóbìnrin bóyá ọmọ yín kan obìnrin náà ló sọ pé sọ báyìí òun náà máa ní páàsì tiẹ̀ ṣé wọ́n heavy Alhaja Kaola ni ìgbà tí Alhaja Kaola ṣe nǹkan tó kù díẹ̀ káàtó gbogbo alájáde fún wọn lórí ìkànnì ní ò support nǹkan tó ṣe wọn àti Mariam mo sọ my own side of it pé mi ò like ẹ èmi ò sí ìdí àbòsí láti ìgbà yẹn tó dẹ̀ ti fẹ́ ọkọ tó fẹ́ yìí tó jẹ́ lọ́ọ̀yà yìí tó jọmọ màmá yìí ó dà pé ya àtúgbọ̀n kankan nípa Alhaja Kaola mọ́ nípa pé àgbọ̀tẹ́nìkan sọ pé ó fọ́kọ mi o àbẹ́nìkan ti ẹ̀parọ́ mọ́ ni o àbójọ bẹ́ẹ̀ ni o àbórìrè gbèrègbè ẹni rárá o ó ṣe tiẹ̀ ní láti gbà yẹn wáyé tẹ́ ṣe fi sílẹ̀ kí ogun omi ó ṣe wá jẹ́ pé ní ìsìn tó lọ kíyàn pé wọ́n kó àtẹ̀mọ́ra ìgbà yẹn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá ń jáde wọ́n wá mi ìmọye tán fún yín màmá mi ìmọye tán lọ fún tó lè fún yín màmá ẹ wá bójú ara yín jẹ́ ń ta ni ẹ dẹ̀ disgrace ọmọ yín Ismaila irú ìyá yìí ẹ̀ lè rówó oúnjẹ gbà ebi ní pa mọ́nàmọ́ná kú ó máa hard torí ojúṣe àwọn obìnrin táwọn obìnrin ṣe nínú ilé tá à ń ṣe nínú ìgbésí ayé àwọn ọkọ wa láti jẹ́ pé kẹ́yìn ìyá ọkọ kẹ́ máa jẹun ẹ kì í respect ẹ̀ ní à ń ṣe mẹ́wàá obìnrin míì wà nínú ló tẹ́ pé ọkọ ẹ̀gbọ́n ò ní fẹ́ fún ìyá ẹ̀ lówó obìnrin ló máa ti ọwọ́ bàpò ló máa fún ìyá ẹ̀ pé máa owó oúnjẹ yín o obìnrin míì ló máa ra àpò ráìsì lọ sí ọ̀dọ̀ ọyọ ọpẹ ló máa ra aṣọ ìgbà tí ìyàwó bá dúpẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọmọ á ní ìyàwó yín ló rà fún yín mi ò máa ṣòkòkò ẹ̀ náà ló ná o tó yẹ kó obìnrin yẹn náà ó dẹ̀ náwó títí ẹni
àìmọye ìyá tí ò yẹ kó máa gbowó oúnjẹ mọ́ tó yẹ pé ìyàwó ọmọ ẹ̀ látún máa sọ pé my dear má ṣe báyẹn náà jẹ́ ká fún wọn jẹ́ ká fáwọn ọmọ mi lówó ìyẹn ìyá tó bá dáa ni o for irú ìyá yìí màmá ìyàwó ọmọ wọn ló fẹ́ support yín ìyàwó inú ilé wo ló máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ níyẹ̀wò pé àjẹ́ ká assist mọ́mí àwọn mọ́mí máa nídìí nǹkan báyìí wọlé wọn yẹn ò ṣe jẹ́ ká bá wọn change àwọn chairs wọn yẹn mo wo bí àwọn chairs yẹn ò dáa jẹ́ ká bá wọn ṣe tó bá tiẹ̀ di December tó bá tiẹ̀ máa ṣe ọdún iléyá ká ti bá wọn change ṣọ̀pá náà máa lọ síbẹ̀ a máa lọ ṣọdún a máa lọ kí wọn. Mọ̀ páwọn obìnrin ṣe bẹbẹ wọ́n ní kẹ́yìn ìyá ọkọ ẹ wà láyé etí ní ojúṣe ìyàwó sí ọkọ ó yàtọ̀ sí ojúṣe ìyá sí ọmọ. Màmá ṣe fẹ́ pọ́n láni ṣẹ́yìn fẹ́ mú ni àbóṣe wá ká yín lára ṣe fi Alájà Kaola sílẹ̀ kóhun àti ọkọ ẹ̀ kó rójú ráyè kí wọ́n tọ́jú ara wọn kó kàn yín bí ọkọ yín ò bá ṣojúṣe nínú ilé gan ọmọ yín rádà tí ọmọ yín ò bá ṣojúṣe fún yín nínú ilé tó yẹ kó máa fún yín lówó tẹ́yìn bá jẹ́ ìyá ọkọ tó mọ géèmù gbá ẹ̀yin ìyàwó lẹ máa sá sí ìyàwó mi bá olúmọ tó jọ mẹ́ta kí ló ń ṣẹlẹ̀ mi ìmọ̀ gbúrò ara ilé ẹ̀ ṣé mo ti ṣe é ni màmá kí lẹ rí kò ṣọwọ́ sí mi dákun torí Ọlọ́run bá ń wá bó ti mo ní ìdíkiri yìí ojú dáadé kójú yọ ìyá ọkọ gidi ṣe wá rí ìyàwó gidi gan àwa ni màámi ẹ má wọrí ó ti yé mi tó bá ti dé mo máa gbélẹ̀ mo máa jùlẹ̀ fún sìn ìjẹ́ kó dé ẹjọ pílánì ni tó mo máa fi dé gan tó bá ti ní pé ìyàwó àti ìyá òun àárín wọn gún rédé òun òde kó ń sọ kóun ti máa bájà kóun ti máa bẹ́wọ́ fẹjọ́ sùn wàláì kò sí nǹkan tí ìyá yẹn bá fẹ́ bí ìyàwó yẹn bá ti ń nà lẹ́bàá ọkùnrin dẹ̀rẹ́ báyìí wọn rí báyìí ó flexible wọn kàn máa ń pretend ni immediately lọkùnrin yẹn máa wọṣẹ́ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti wá tá a bá ti fẹ́ ọkọ ìyàwó ìyá ọkọ ẹ̀ máa dúró pé tí ò bá ti fi tèmi ṣe kò ní dúró ṣé yìí lè fẹ́ máa ṣiṣẹ́ olóbìnrin ilé lálaalẹ́ ni ẹ̀yin lè fẹ́ máa ṣiṣẹ́ olóbìnrin ilé lè ṣe ìgbéyàwó ààyè gbọ́dọ̀ wà ìyàwó gbọ́dọ̀ cross boundary ẹ̀ kó máa ṣojúṣe ìyá ọkọ náà dẹ̀ gbọ́dọ̀ cross boundary ẹ̀ kó máa ṣojúṣe ìyàwó kò fẹ́ máa báyàwó ọmọ ẹ̀ jowú pé bẹ́ẹ̀ ni kó láyé ó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ ó ń kìsì ìyàwó ẹ̀ kò ṣe kí ní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ màmá Alájà Kaola kọlẹ̀ wá disgrace pẹ̀lú fídíò tẹ̀ṣe and I'm highly disappointed pé ẹ̀yin tí ẹ ní ọmọ tọmọ yín jẹ́ lọ́yà ẹ lè wá jáde kẹ́ wá máa disgrace ara yín níta gbangba báyìí lójú tì o màmá lójú tì Alájà Kaola nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò ṣe yẹ ní nígbà tá a lọ ṣe ìyàwó ò lẹ lọ ṣe ṣọ́ọ̀bù ilẹ̀ lọ ṣe ìyàwó ní tẹ̀sẹ̀ jáde ní ìsìn ṣọ́ọ̀bù ṣẹ̀ṣẹ̀ fọmọ yín ni wọ́n ní wípé gbogbo tó ṣe lórí social media tòun àtàbúrò ìyẹn ti kọjá màmá ẹ̀yin kọ́ lẹ máa sọ kò sẹ́ni tí ò ní pass ọmọ yín gan Ismaila ọmọ yín gan máa ní pass tiẹ̀ kò sẹ́ni tó perfect nílé ayé yìí àfọlọ́hun Elédùmarè nìkan ló perfect bí mo ṣe wà ìbò ní pass tèmi àwọn tó ń wò ní àwọn náà ní pass tiwọn màmá ẹ̀yin náà perfect ẹni pass tiyín ṣùgbọ́n kò ń dùn mí pé àwọn àáfàá kan àwọn lalábòsí tó wà nídìí ọ̀rọ̀ yìí ìjọ ò lè fẹ́ jáwọ́ nú ẹ̀ ìjọ wo lè fẹ́ gbá géèmù burúkú lè fẹ́ tẹ̀ gbá yìí ìjọ wo lè fẹ́ gbá ẹ wá ṣàbòsí àwọn àáfàá alábòsí èmi ò mọ̀ túmọ̀ táwọn pé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀ sì lòdodo tó wà bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ àní ẹ má pe mùsùlùmí lónìí ìmọ̀lẹ́ ẹni bá pe mùsùlùmí lónìí ìmọ̀lẹ́ kò kéwú kò gèdè aláìmọ̀kan ìmọ̀ yìí le fún ẹ̀yin mùsùlùmí tó ṣàbòsí ìmọ̀ líle lẹ fi hàn ìwà yín ìṣe yín ìmọ̀ líle lẹ ní gbogbo yín kọ́ ló yẹ kó máa sọ pé mùsùlùmí ni yín àwọn kan sì wà láàrin yín ìmọ̀lẹ́ ni wọ́n ẹ má lè bá mi sọ àwọn kan sì wà láàrin yín tí wọn ò kì í ṣe mùsùlùmí tẹ́pẹ́ ìmọ̀lẹ́ ni wọ́n ìmọ̀ wọn le ṣe bá a ti gbọ́
kó wà nínú alukuran wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n máa ń kọjá níwájú ilé arábìnrin kan wọ́n ní tó máa ti kọjá níwájú ilé yẹn wọ́n ní arábìnrin yẹn máa mú omi ìdọ̀tí ó máa ń dà sànàbí lára ó máa mú omi ìdọ̀tí á dà sí Ànábì lára wọ́n l'Ànábì ò ní sọ̀rọ̀ Ànábì agbọn rẹ̀ wọ́n lá máa lọ wọ́n lóbìnrin yẹn máa ṣe yẹ̀yẹ́ wọ́n ní kò síjọ́ tí Ànábì kọjá níwájú ilé arábìnrin yẹn tí ò ní da omi ìdọ̀tí sí Ànábì lára wọ́n nígbà tó wá dọjọ́ kan Ànábì kọjá kò sẹ́nìbọ̀dì tó domi kankan sálàjì Ànábì lára Ànábì wò pé akílódé wọn ò domi ẹni ó lọ bóyá ó jáde ni ìgbà tálàjì tún Ànábì kọjá bọ̀ wọ́n ló tún kọjá bẹ̀ wọ́n ní kò sẹ́nìbọ̀dì tó tún domi sí Ànábì lára ìgbà tó dọjọ́ kejì ó kọjá kò sẹ́ni tó domi sí wọ́n nígbà tí Ànábì wá ń bọ̀ l'Ànábì wá yà wọlé ó wá kí àwọn ará ilé pé ẹ ǹlẹ́ o ẹ dákun arábìnrin kan mo máa ń ṣàkíyèsí ẹ̀ pé ó wà nínú ilé ní gbogbo ìgbà tí bá ń kọjá mo máa mọ̀ pé ó máa ń ṣàkíyèsí pé ó máa ń domi sí mi lára ṣùgbọ́n mi ò rí arábìnrin yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta kó domi sí mi lára ṣé ò sí wọ́n ní ó ń bẹ lórí àìsàn ni ara rẹ̀ ò yá wọ́n ló ń bẹ lórí àìsàn ó ló ń bẹ lórí àìsàn ni wọ́n l'Ànábì wá ní ẹ dákun ṣé mo lè yọjú sí Ànábì sì wọlé ó rí arábìnrin níbi tí àìsàn ti dè mọ́lẹ̀ sí Ànábì sì bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run ó sì ṣàdúrà fún ìtọ́kọ́ wa nìyẹn o Ànábì bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún gbogbo ohun tí Ànábì mọ̀ ní mímọ̀ láti fi ṣàdúrà sí kó yá gbà ó sì fún arábìnrin sì yá wọ́n nígbà tí ó fi tọ́jọ́ bíi mélòó kan nígbà tí wọ́n tún padà lọ bẹ̀ wọ́n tún lọ wo arobìnrin wọ́n lè gbọ́ kálàjì Ànábì bá ti kọjá Ànábì adébẹ̀ abèrè àlàáfíà adébẹ̀ abèrè àlàáfíà títí tí ara arábìnrin yẹn tó fi yá ìgbà tára rẹ̀ yá arábìnrin yẹn fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé ẹ dákun ẹ̀sìn wo lẹ ń ṣe mo fẹ́ bá yín ṣe Ànábì ò polongo ẹ̀sìn ìwà rere l'Ànábì ló preach kò preach ẹ̀sìn ẹ̀yin lẹ wá rù lórí lẹ wá sọra yín di kìjì gbọ́ngbọ́n ẹ̀yin tẹ́ rù lórí ẹ mọ́ra yín Ànábì in tí wọ́n fi kó àwa Ànábì kò preach kò wá sú ẹ̀sìn pé dandandan ẹ máa bọ̀ wá sọ́dọ̀ ìwà ló fi ń jèrè ọkàn ṣé wàá ti yín wá dá ṣé wàá ti yín dá ìwà yín ò dá ìmọ̀ yín sì le ẹ jókòó ká ẹ wo ẹ̀kọ́ tí Ànábì kọ́ wa àkọ́kọ́ nínú sítórì tí mo sọ fún yín nínú tó ṣẹlẹ̀ yìí ẹ wá wò dáadáa ẹ mọ̀ wípé ìgbà tí arábìnrin yẹn tára rẹ̀ ò yá Ànábì kì í délé ó béèrè ẹ̀ ó ṣáájò ó dẹ̀ ṣakitiyan pé jẹ́ ìṣàdúrà fún o ara alágbájá gbọ́dọ̀ yá Ànábì ò kọ yín pé kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìkan kẹ́ ẹ má kí o nítorí pé Ànábì kò dẹ̀ fi búburú kó fi sọ búburú ẹmu dání Ànábì fi rere ó fi sọ búburú ni ṣùgbọ́n yín ẹ máa fi búburú ẹ fi sọ búburú kó máa rókì lọ́kàn yín Ànábì ò kọ yín bẹ́ẹ̀ ẹ ò ní ìmọ̀ ẹ kàn ń pera yín láàfáà ni èmi ò kì í ṣàfáà mi ò kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n mo ní ìmọ̀ mo sì ní làákàyè ju ẹlòmíì lára yín tẹ́ pera yín láàfáà lọ Ànábì ò kọ́ wa kò kọ́ yín pé kẹ́ fi búburú kẹ́ fi sọ búburú ó ní kẹ́ fi rere kẹ́ fi sọ búburú torí arábìnrin yìí ìwà burúkú ló ń wù sí Ànábì ò dẹ̀ wá fi búburú kò fi dá padà pé Ọlọ́run ẹ obi tó kù sínú Ànábì ò sọ bẹ́ẹ̀ Ànábì ṣáájò Ànábì ṣàdúrà fún Ànábì wá pé Ànábì wá kẹrin wá kẹrin lẹ́yìn àfáàtà nísìn ẹjọ́ náà kẹrin Ànábì wá kẹrin Ànábì ò rí ó béèrè àlàáfíà lágbájá ńkọ́ ṣé tẹ́yìn ò bá rí iṣẹ́ mọ́ béèrè àlàáfíà ara yín orí social media lẹ ti mọ́ ń yẹ̀yẹ́ ara yín ẹ wo ẹ̀kọ́ tó wà nínú tá a sọ yìí ẹ wá wo at the end of the day
arábìnrin yẹn wá sọ wípé òun fẹ́ máa ṣẹ̀sìn Islam, ẹ wá kọ́ bóun ó ṣe máa kírun, ẹ wá kọ́ bóun ó ṣe máa sin Ọlọ́run, ẹ wá kọ́ òun ní ìjẹ́nìyàn, anábìnrin ẹ wá kọ́ òun, arábìnrin ní ẹ wá kọ́ òun, kóun náà lè ní ìmọ̀ àti òye láti mọ ohun tó yẹ kóun máa ṣe, kóun lè ní ìbágbépọ̀ ẹ̀dá, kóun lè mọ̀ bí èèyàn ṣe ń ṣe dáadáa sọ́mọlàkejì ẹ̀. Ìwà òun ni ànábì fi ń jèrè ọkàn. Kí lẹ̀yin fi ń jèrè ọkàn sínú Islam ìsìn? Ẹ ò ní nǹkan kan tẹ́ lè fi jèrè ọkàn, ìwà burúkú lẹ ní. Ẹ fẹ́ mọ jèrè ọkàn tipátipá. Ànábì ò ṣe tipátipá. Ànábì ń domi síwájú ni. Fúnra ara àwọn èèyàn willingly ni wọ́n sì ń darapọ̀ mọ́ ẹ̀sìn Islam. Tínú wọ́n sì ń dùn. Kí wọ́n tó gbèrò báyìí gbogbo wọn ti jáde síta nítorí pé wọ́n mọ̀ wípé ẹni tí àwọn fẹ́ lọ gbé ìrun táwọn fẹ́ lọ kírun lẹ́yìn ẹ̀ yìí, ó ti jèrè ọkàn wọn. Ọkàn mélòó lẹ ti jèrè? Ìwà ẹ̀yin fẹ́ máa ṣe tipátipá ni. Gbogbo ẹ̀yin tẹ́ lọ gbá géèmù yìí, tẹ́ ìyá yìí tẹ́ jẹ́ pé ẹ̀yin lẹ lọ mú ìyá yẹn mọ́lẹ̀, tẹ́ bá tan fídíò sí, tẹ́ lọ gbá géèmù, wọ́n ti fún ìyá yẹn lówó. Ó jáde kó gbẹ̀mí sí kámẹ́rà kí ẹ̀yàn sọ Alájà Kaola òun kó fọmọ mi lẹ̀ o. Ìyálẹ́nu yín ẹ dákun ẹ bá sọ fún ìyá o, mọ̀dá yín lọ iṣẹ́ olóbìnrin lé ni kó gbẹnu sí tó ṣe é mú yẹn. Wàláì assignment ẹ̀ ló ń ṣe nínú ilé, ojúṣe ló ń ṣe nínú ilé. Nígbà wọ́n ti fún ní sàtífíkẹ́ẹ̀tì okódídó ni Alájà Kaola ti gbà, wọ́n ti ṣe ìyàwó àbí wọ́n ṣe nìkan ẹ̀ẹ́dẹ́bẹ̀ nígbà tẹ́ lọ tọrọ ẹ̀ ṣe lẹ́yìn ìgbà tẹ́ tọrọ ẹ̀ tán lẹ́ṣẹ̀jọ́ à ń jáde màmá ẹ̀ ní sè. Nígbà tọ́mọ yín ti mú yàwó wálé pé ẹni tóun fẹ́ fẹ́rẹ̀ ló yẹ kẹ́ sọ pé mi ò fọwọ́ sí. Kì í ṣe ní ìsọ̀rọ̀ tán wá sọ sí ilé tí wọ́n ní o, wọ́n lè mú kó ẹni jọ́ kí ní kan o. Màmá ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ò dáa. Ẹ disappoint wa. Alájà Kaola kẹ́lẹ́ disgrace o. Màmá ẹ máa tanra yín. Ọmọ yín ò lè disgrace. Ẹ lọ ronú pìwàdà. Ìyá ọkọ Bonvita ẹ lọ change ìwà yín. Bó bá kù díẹ̀ káàtó láàrin ìyàwó àbí ìyàwó àtọmọ ọmọ tí irú yín tẹ́ bá jẹ́ ìyá ó yẹ kẹ́ bá wọn ṣe kàlàfíà òjọba ni. Tó bá wá kù díẹ̀ tẹ́ rí gbọ́dọ̀ wípé láàrin ọmọ yín kò gùn, bóyá ẹ ti wá rò pé bóyá ìyàwó tó fẹ́ bóyá òun ló fà á tí ò máa ṣe dáadáa sí yín mọ́ àbí tó ṣe kí náà irú ìyàwó yìí ó yẹ kẹ́ fa ojú ẹ̀ mọ́ra àgbàlagbà nìyẹn. Ẹ fà ìdí àfa ojú ẹ̀ mọ́ra ni pé èmi ò mọ̀ ọmọ kí ló ń ṣe ọkọ rẹ, ṣé bò wá ni kò mọ̀ mi ò mọ̀ gbúrú ìmọ̀ rọ́wọ́ rẹ. Ìyàwó gan àtọwọ́ bá kù wá fún yín, ẹ mọ̀ sọ pé mo fún yín o mà tún bá yín gbà. Ó ń ṣẹlẹ̀ dáadáa, ẹ̀yin ni kẹ́ lọ tún ara yín ṣe. Ẹ wá ní púpọ̀ ẹ ṣe jẹun, ẹ mọ̀ ṣe ní ìsìn tẹ́ ń ba ìyàwó ẹ̀ jẹ́ ní pọ́blíkì, tẹ́ ẹ disgrace ìyàwó ẹ̀. No, a wá fún yín lówó oúnjẹ, ẹ ti gbowó oúnjẹ tán. Àwọn àfáà tó ń fún yín lówó yẹn, tó ń gbá géèmù fún yín yẹn, àwọn náà ni ó mọ̀ padà máa bọ̀ yín torí ó yẹ kẹ́ ẹ láròjinlẹ̀ dáadáa. Ó yẹ kẹ́ ẹ ní àròjinlẹ̀ dáadáa. Ìgbà tẹ́ ẹ jáde tẹ́ wá ń disgrace ọmọ yín níta tẹ́rù níyàwó ẹ̀ lẹ́ ń disgrace. Tóṣù bá wá parí àbí on the 10 mọ̀mọ́ ẹ mọ̀ wọ̀ oṣù tí ẹ̀ ní parí tó bá ti dọ̀n the 10 lówó oúnjẹ yóò mọ̀ tẹ̀yìn lọ́wọ́. Ṣé ẹ ti gbọ́? Ìyàwó náà wà fi tiẹ̀ náà lé pé mo yá ọkọ mi ẹ gbà ó nínú ilé ó bà á kún. Màmá ẹ lọ tún ara yín ṣe. Kò ní jù báyìí lọ lọ́rọ̀ tí mo bá wá sá mo sọ pé kò ní gùn ó máa short kò ní jù báyìí lọ. Ẹ jẹ́ kí màmá lọ ṣe àtúnṣe. Thank you so much everyone. Ẹ̀yin tí wà lórí TikTok. God bless you all. Ẹ jẹ́ kí ẹ tó bá mọ Alájà Kaola bá mi send video sí wọn. Ẹ tó bá mọ màmá yẹn náà bá wa send video sí wọn pé akọrọjú sí nǹkan tá tẹ́ ẹ ṣe màmá a ò gbà wọlé. Ẹ lè wá fi yẹn wá disgrace àbí wá mú lẹ́sì àwọn gender mi pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yẹn. Ó mú kò sí big deal bẹ́ẹ̀. Àwọn tó mú kò ṣé o ti yé yín màmá. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ jẹ́ kí n máa lọ. Thank you so much and God bless you. I love you all. Bye for now. Ẹ̀yin tèmi lórí TikTok a máa pàdé later. Tomorrow I'll be free. A máa sọ̀rọ̀ lọ́la. Ẹ ṣé gan. Ẹ ṣé o. Bye. Ẹ̀yin tèmi lórí Facebook ẹ ṣé gan. Thank you so much. I won't be able láti pick any call, láti gba call. Ali Baba, Godfather me, God bless you. Ẹ ṣé gan sir. God bless you. Sir. Happy weekend. So tomorrow is another day. Bye for now. I got to go. Love you.